Lórí ìṣẹ̀lẹ̀ yẹn, ẹni máa ń yọ̀ bẹ́ẹ̀ ọ̀hún burúkú àbá.
Sporty TV YouTube promo, 10 seconds, action. Okay, we got the best live football in for free. And not just the best matches, we've got top analysis and exclusive interviews. And it's all for
lójoojúmọ́ àmọ́ àrọ́kọ́lá lójoojúmọ́ ò wà nígbà wọn ní ìfọ̀ tipẹ́tipẹ́ ò nígbà wọn ní ìfẹ́ tipẹ́tipẹ́ ẹ̀mí ẹ̀rẹ̀ àpò òwò ọ̀làlá ìwà àpapọ̀ sáàtì yìí ó ẹjọ́ máa ṣe gbogbo alẹ́ ẹjọ́ máa ṣe gbogbo àìní àárẹ̀ àrígbẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà tó bẹ́ẹ̀ ní kalẹ̀ tó dúró àrígbẹ́ àṣẹgbẹ́ wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì ní ìgbàgbọ́.